والسلام على المرسلين. بسم الله الرحمن الرحيم. أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ẹni tí sàárì rẹ̀ ọba ti tan rẹ́ẹ̀dì kó ní subhanallah. Subhanallah. sàárì ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wá ti tan rẹ́ẹ̀dì walhamdulillah. Walhamdulillah. wọ́n fi máìkì wí ẹlòmíín kọ́ mara ẹ̀ lólóríire ẹni ọba mara ẹ̀ lólóríire kó ní wala ilaha illallah. kí ló dé tẹ́ ẹ lè gbọ́ lọ́hùn tóbi dáadáa Allahu akbar. tóun rẹ bá lọ sókè ju tẹgbẹ́ rẹ lọ àjọgùn àràfọ́dún yìí ní Allahu akbar. adada khalqihi عدد خلقه wa ridha nafsihi ورضا نفسه wa zinata arshihi وزنة عرشه wa midada kalimatihi ومداد كلماته wa muntaha ilmihi ومنتهى علمه wa mablaga ridha. ومبلغ الرضا. ọ̀fẹ́ fìbànújẹ́ gba ramadana yìí délẹ̀ jẹ́kọ̀ọ́ rẹ kọ́ gajórí rẹ lọ wípé Allahumma salli wa sallim. اللهم صل وسلم. ẹni tá nàbí ọba rọwọ́ ẹ̀ ó ṣòfò Allahumma salli wa sallim. اللهم صل وسلم ala sayyidina Muhammadin على سيدنا محمد ash-shafi'il mushaffa'i الشفيع المشفع khayri khalqillah. خير خلق الله. ọmọ tó gbé dání yìí ò ní kú wàhálà lẹ́ anbiya wal mursalin. على الأنبياء والمرسلين wa alihim wa sahbihim وآله وصحبه ahlillah. أهل الله. ọ̀dà bá ń dìde fọlọ́run wípé olóhùn yìí lẹ́ẹ̀mẹ́ta wípé Allah 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 Allahu Allah Allah Allahu Allah Allah. Allahu Allah Allah. bá a ti dúró lọ́wọ́ yìí wọ́n ń yí aṣọ funfun báwọn ẹlòmíì la lọ́wọ́ yìí ọba tí ò ṣe tèmi àti ẹ bẹ́ẹ̀ àjọjẹ sàárì lẹ́nì àwọn àkàtì lọ sínú lálùkìyàmà ọba tí ò ṣe tèmi àti ẹ bẹ́ẹ̀ ó yẹ kó yan ọlọ́run dáadáa wípé ọlọ́run o Allah 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 Allahu Allah Allah Allahu Allah Allah. ó pẹ́ yọ ọ̀kan tí mo fẹ́ wí jẹ́ kí ọwọ́ rẹ kó ga jórí rẹ lọ. ìyá núra núrì wọ́n mú sọ wíra núrì
ومقدر النور وخالق النور يا نور قبل كل نور ونورا بعد كل نور ونورا فوق كل نور ونورا ليس مثله نور gbogbo eriko kan tí ń bẹ níbí nawiri hayatana o nawiri hayatana binurika ya Allah jẹ́ kí ọkàn yẹn kí wọ́n gbọ́ ní sọ́mà dáadáa wípé Allah 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 Allahu Allah Allah Allahu Allah Allah. Allahu akbar. Kájọ kó lẹ̀ mo ti lo ìṣẹ́jú mẹ́rin a kí Ọlọ́run bó lẹ ti kí Ọlọ́run ní fọ báyìí. Allahu akbar. Ayé anabuwa Muhammadu Sallallahu alayhi wa sallam. Bọ́ọ̀bá yóò bọ́ anabi dáadáa àjọ gàràfọ́ ọdún yìí ni. Wa kayfa la nusalli ala Muhammad. Bàbá Sheikh Adam. Bàbá wa Gbalagbàjì. Radiyallahu ta'ala anhu. Bàbá wa Kamaluddin. Radiyallahu ta'ala anhu. Gbogbo àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n jí sí Ọlọ́run tí wọ́n sọ̀kalẹ̀ dáadáa ọlọ́mọsàbà kẹ́ gbogbo wọn. Wa salamun ala al-mursalin. Ó ti ń lọ ṣẹ́jú márùn-ún. Ó kù ṣẹ́jú márùn-ún. Rabbil alamin. Ìmọ̀ bíi tí n bá ti gbé kíkí ayálẹ̀ níbi táwa yìí níbi tí àwọn ẹni Ọlọ́run tí wọ́n sodo kalẹ̀ sí. Mo fẹ́ kó yí gbogbo ọtọ wà láàyè yìí lè ní tó ń rí gbogbo àwọn bàbá wọ̀nyí wípé ìbànújẹ́ tó gbé dáàyè yìí lè ní tó o bá rí àmì ṣejú tẹgbẹ́ rẹ lọ ìbànújẹ́ yóò tún tẹ̀lé ọ délé. Mo kí Tajul Jalsa Sheikh Muhammad al-Jami àmì Ọlọ́run. Adamallahu hayatahu. Ń gbọ́ táwọn kan ń pariwo ṣéwù lábẹ́lẹ̀ wí sókè wí sókè. Alfa wa àmì Ọlọ́run mo kí yín púpọ̀. Àlékún àlàáfíà àlékún ẹ̀mí gígùn ọlọ́mọsàbá wa ṣe fún yín. Amina. Nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti wọ́n ń jò ní ó wá bọ́ sórí afẹ́fẹ́ mo wá dákẹ́ wá wò pé kí làmì Ọlọ́run ó sọ lórí ẹ̀. Mo á rí i pé àmì Ọlọ́run wí nǹkan kan mo ní ìyìn tí wọ́n ń pè ní àfáwẹ̀ lórí pípé nù onílàkàyè. Apàdé ń bì ká wá kíra wa dáadáa abara wa lọ́wọ́ àwọn eléré ibú sì gbé wípé àwọn àfa abara wọn lọ́wọ́ bí aláwo. Wọ́n á gbé káàkiri wọ́n sẹ́ndì ẹ̀ sí mi wọ́n sẹ́ndì ẹ̀ sáwọn tí wọ́n jà fa wa. Ìwà ń retí pé àmì Ọlọ́run máa ń wà lórí social media dáadáa irú èmi fi bẹ́ẹ̀ sí ń bẹ̀ lọ títí. Ní ti torí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa sọ di social media tá a sọ dà láyé lẹ́nu. Mo á ń wo àfa Ajamiu pé kí n wo bóyá àfọ sọ sí. Mo á rí i pé kọ́ọ̀dì kí ìlà fi wọ́n jẹ́ ń fáyà àwọn náà fẹ́ sí wá sí. Àfa wa dákẹ́ àfọ sọ nǹkan kan lérí ẹ̀ mo rí i pé yes. Ntí wọ́n ń pè ní èèyàn nù ni. Tọ́ ọ bá ń lọ bìkan tọ́wárí tí àwọn èèyàn ń fa ọ lásọ eléyìí fa ọ lásọ eléyìí fa ọ lásọ wá ń dúró báyìí pé má fà mí mọ́ ò ní débi tó ń lọ. Allahu akbar. Ẹ̀yin tẹ́ gbé ó yẹ kẹ́ ẹ tún tèmi náà gbé wípé wọ́n tún pàdé ara wọn wọ́n tún kíra wọn báyìí. Ìyálà ya yín tó bá wà nídìí awo bàbá yín tí ń bá ṣe kọ́ọ̀tì fùrọ̀ yálà ya yín tí wọ́n ń pàdé ara wọn tí wọ́n ń gbéra wọn lọ́nú gbó. Bẹ́ẹ̀ wá tiẹ̀ sọ sí gbogbo èèyàn sẹ́mi àtàfà yìí ju ẹni tí wọ́n ń gbé èèyàn lọ́nu gbó. Wọ́n hàn lójú mi.
gbogbo àwọn tí máa ti ṣe tẹ̀ bá ti ṣe tipẹ́tipẹ́ ẹ fẹ́ lè àṣemọ́ iṣẹ́ tẹni wá rán bí kọ́lé ni mo kàn fi yín òun kíyìn ni Mọ̀lánà Sheikh Jamiu ìgbà òní dàrú mọ́ yín lọ́wọ́ very humble man olójúru ẹni tọ́lọ́run ó sọ̀rọ̀ báyìí fún tí wọ́n tẹ̀rẹ̀ ẹ̀ lẹ̀ báyìí Ọlọ́run ti gbé àfa àdókè débi pé àwọn lè dúró báyìí pé kí ló tún kù mọ́nú ayé àmọ́ àfọ òrí bẹ́ẹ̀ tìyẹn ni mo fi kí gbogbo àwọn àlùfáà bàbá wa gbọ́ láríwájú bàbá wa gbàlì yìí láfi báwọn ti ṣe gbígbà pé kò sí nǹkan kan nu nǹkan sì ń bẹ dákódákó ìjà àfa sì ń bẹ lọ́wọ́ wọn Ọlọ́run ní jẹ́ kí gbà ọ́ dàrú mọ́ yín lọ́wọ́ o àlùfáà wa kọ́kọ́rọ́ àlìjánná bàbá wa gbà mọ́ á padà sí Ìlọrin gbogbo jàmá ẹ kí mi kú oríire ẹ bá ń sọ pé alhamdulillah ẹ ṣe bí mo lálà ìmúra táwọn àlùfáà wa táyì kan yìí fẹ́ múra alẹ́ nípa irú dísáyìn tẹ́ ẹ ṣe síbi etí kíni wọn tọ ẹ bá mi náà ṣerú ẹ kémi náà kọ́ sí àwọn olóríire bàbá wa gbà láti àgbàjì méjèèjì Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín bàbá wa lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà wọn fakrul ulama àfàwà ìjẹ́wòlì ọmọ ìyá mi Sheikh Muhammad Sali sọpẹ́ tiẹ̀ alikalifa kò kí gbogbo wa ní àpapọ̀ àwọn àlùfáà pọ̀ àlùfáà wa Sheikh Ridwanullah tí wọ́n ń bá wa darí ètò Ọlọ́run ní dàlákà yìí rú bẹ́ẹ̀ tí ń pọ́n Ọlọ́run lé lára wa àpẹẹlẹ tó jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run bá ń ṣe fún yín gbogbo ẹni ó wà ń bí lẹ́ni tọ́gbà wípé òun wá gbígbàdúrà wá sọ́dọ̀ àlùfáà wa Hasbiyallahu kọ́ bá ń pariwo Allahu Akbar kó ju tẹgbẹ́ lọ. Allahu Akbar. Allahu Akbar. àlùfáà wa Hasbiyallahu nígbà tí mo bèèrè lọ́wọ́ wọn yí pé kí ni tẹ́ fẹ́ ká fi bẹ Ọlọ́run fún gbogbo àwa jàmá lọ́dún yìí ìtì ń lọ bí ọdún kínní ìtì ń lọ bí ọdún kejì ìtì ń lọ bí ọdún kẹta tọ́lọ̀ ní kí wọ́n máa fún mi ní invitation bẹ́ẹ̀ àmọ́ bá tó ní wá ò kádàrá Ọlọ́run wá kádàrá rẹ̀ lọ́dún yìí. Alhamdulillah. mo á béèrè wípé kí la fi bẹ Ọlọ́run fún gbogbo àwa jàmá tá a ti torí tọ́lọ́run àtànábọ̀ Muhammad wá sáyé yìí. Sallallahu alayhi wa sallam. wọ́n ní àwọn ń bá iṣẹ́ fatia kan bọ̀ wá iṣẹ́ fatia táwọn ń bá bọ̀ yìí utuba fatia àti kàyéfì alọ̀sára àti bí wọ́n ti lo fatia òun náà ní ká fi ṣe utuba rẹ̀ fún gbogbo àwọn tá a bẹ̀ ń bí ilé nìyí gbogbo ẹni ó bá gbà wípé fatia ẹ̀yọ̀ kan tá a fẹ́ kéyìí yóò ṣẹ fóun yóò ṣẹ fún àrọ́mọdọ́mọ wọn jẹ́ yóò tún jù bẹ́ẹ̀ lọ tẹ́wọ̀ rẹ kọ́ ga jórí rẹ lọ báyìí bí mo ti fẹ́ wí ni kò wá wí tẹ́lẹ̀ mi ẹni tí ó bá nígbàgbọ́ fati àtàfẹ́ ṣe yìí kò ní ṣe fún àmọ́ tó o bá nígbàgbọ́ kó o tó dìde kúò níbi tá a wà yìí ká tó dìde tá a fi sọ yípa ń lọ lé wa Ọlọ́run ó ti fi sàtífíkẹ́ẹ̀tì istijaba Ọlọ́run ó ti fi lé ọ lọ́wọ́. Àmín ya Allah. bó tilẹ̀ wá wù kádùn gbogbo wọn gbà tó lórí fati ẹ̀yọ̀ kan tí mo fẹ́ ké yìí ẹnìkan bẹ́ẹ̀ ni wọ́n ń bí yàdùn rẹ̀ onígbà tọ́lọ̀ máa fẹ́ sànú ẹ̀ tádùn àtiwá bá gbà láàárọ̀ yìí tiẹ̀ dijọ́ kejì if care is not taken àdúrà rẹ̀ dọ̀túnla bóyá dẹ̀yìn Ramadan kádùn rẹ̀ tó gbà tí ò bá sọ́ra lórí bá a ti ń sọ yìí tí ò tún yí padà bóyá dọdún tí ń bọ̀ kádùn rẹ̀ tó gbà ó ní talẹ́ni náà òun lẹni tí ò lè ṣe àmì kó ju tẹgbẹ́ lọ. tó ṣe àmì rẹ̀ lẹ́ẹ̀kan sí. sórí bó ti pariwo àmì yẹn bẹ́ẹ̀ náà láti jọ kéfà tí àìkọ́ máa wí tẹ̀lé mi sọ pé bisimilahi rahman rahim. ya fati al-khairat. ya mujiba da'wa. ya arhamar rahimin. alhamdulillahi rabbil alamin.
الرحيم الرحمن الرحيم آمين 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 يا الله آمين يا الله مالك يوم الدين مالك يوم الدين آمين 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 يا الله. آمين يا الله. ọ̀yá dàníyà àwọn tí wọ́n sáyìn sọ̀rọ̀ rẹ ló wọlé yìí àníyàn bàbá sì dàníyà dìde lórí ìdúró dìde sórí gbàdúrà rẹ ti gbà lẹ́bi tí wọ́n ti ní adúró ká dàníyà ládé làwọn tí wọ́n ní àṣẹ wíbẹ̀ jẹ́bẹ̀ wọlé. Allahu akbar. bàbá àgbàna ń bẹ ní má dàníyà tiẹ̀ ìtọ́múra àwọn bàbá yìí tí wọ́n lò ó dé àsìkò yìí tọ́lọ́n sì sàánú wọn lórí ẹ̀ ọlọ́run gbogbo àwọn tá a dúró lérí ẹsẹ̀ wa yìí ọlọ́run tí bá ń bẹ́nu wa ẹni tọ́lọ́n sọ pé yóò parí iṣẹ́ ẹ̀ lọ́dún yìí ọlọ́run mọ́sà yí kádàrá yẹn padà. Amina. má dàníyàn o ìwọlé bàbá àwọn àgbà nàmbẹ ní gbogbo ẹni ó gbé ẹkún débi kó o tó jáde kó o bí yìí ẹkún yẹn máa dẹ̀rín. Amina ya Allah. wọ́n ní bàbá kà bá ti ń ka yìí bàbá débi Maliki Yaumi Dini wọ́n ní kéèyàn wá ti àníyàbọ̀ àfáwọn Hasbiyallahu bí wọ́n ti san fatia ni wọ́n sá títí wọ́n ní àfa ṣúgà ẹ kó bọ́ọ̀tà ẹ bá ń ṣe fáwọn èèyàn mi òun náà làwọn ń ṣe fóníkálukú wa yìí ọlọ́run abẹ́ ọ nínú ọlá ẹ̀ bá a ti pọ̀ tó yìí àtó kankan níwájú rẹ̀ ọlọ́run kọ́lọ́hún ṣe ń tó ní kálukú ń wá kó fi lé lọ́wọ́ kò dí ọ láàwọ̀ ọlọ́run kù ṣé wàá jábà ní. ọlọ́run mọ̀sá wọlé abá tó ti fẹ́ wíyokù yìí wọlé abí tí máa ṣiṣẹ́ wọlé àwọn àgbàlagbà tí wọ́n ní tí àlùfáà wa Hasbiyallahu náà farati ọlọ́run ò jọ ṣiṣẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Amina. tọ́ ọ bá gbàgbé pé mo sọ pé ẹni tádùn àríwá pẹ̀ kó tó gbà lẹ́ni tí àmì rẹ̀ bá lẹ̀ ṣe àmì rẹ̀ dáadáa. sẹ́gbẹ́ iyyaka na'budu wa iyyaka nasta'in. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Amina. 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 Amina ya Allah. Amina ya Allah. Ihdina siratal mustaqim. Ihdina siratal mustaqim. Amina. 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 Amina ya Allah. Amina ya Allah. Siratal ladina an'amta alayhim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. wọ́n á rí sí bọ́ọ̀lùmù ẹ̀ díẹ̀ sí i wípé yá fati alikaira. يا فاتح الخيرات. ọ̀nà tó dí fún ọ látẹ̀ní ìlọ́wọ́ ti bẹ̀rẹ̀ sí ní là. آمين. yá fati alikaira. يا فاتح الخيرات. gbogbo àwọn tí wọ́n ń sọ ọmọ yìí pé ṣe bá sàlátù lọ ṣé bọ́n lọ tàájúdì ọ̀ ń bọ̀ wá tọrọ oúnjẹ lọ́wọ́ àwọn ni wọ́n padà wá tọrọ lọ́wọ́ rẹ̀. آمين. yá mujiba da'awa. يا مجيب الدعوات. yá rahman rahim. أرحم الراحمين. ó yá ṣe ọ́mìnà lẹ́ẹ̀mejì kẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó fọwọ́ de tí mú. آمين. 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 ọlọ́run jọ̀wọ́ bá mi tán ṣòro mi wí bẹ́ẹ̀. Ọlọ́run jọ̀wọ́ bá mi tán ṣòro mi. Allahu jọ̀wọ́ màmá jẹ́ kí n rí ìnira. Àmín. Ọlọ́run jọ̀wọ́ má má jẹ́ kí n rí ìnira.
gbogbo tí mo fẹ́ bá mi ṣe ní rọrùn. gbogbo tí mo fẹ́ bá mi ṣe ní rọrùn. wọ́n lórúkọ rẹ̀ la ilaha illallah. má jẹ́ yọ ṣáàdù rẹ̀ mo wà dúró wà. ọlọ́run jọ̀wọ́ o bá mi tán ṣòro mi wí bẹ́ẹ̀. Allahu jọ̀wọ́ má má jẹ́ kí n rí ìnira. Àmì Ọlọ́run jọ̀wọ́ má má jẹ́ kí n nira. gbogbo tí mo fẹ́ bá mi ṣe ní rọrùn. Gbogbo tí mo fẹ́ bá mi ṣe ní rọrùn. wọ́n lórúkọ rẹ̀ la ilaha illallah. gbogbo ọfà ayé ọlọ́run má jẹ́ kó bá mi o. bí o bá bá mi má jẹ́ kó bọ̀ mọ́ mi. jẹ́wọ́ agbára rẹ lórí ọ̀tá kí wọ́n lè mọ̀ o. wípé agbára ń bẹ nínú la ilaha illallah. Ọlọ́run máa jẹ ìyàwó jẹ mí, Ọlọ́run máa jẹ ìyà kì í já ládùúrà o, ìyà kì í já ládùúrà Ọlọ́run máa jẹ òṣì ó tàbí o, òṣì kì í ta ládùúrà o. Ọlọ́run máa jà àrùn ó ṣe mí, àrùn kì í ṣàlàdúrà o. Ọlọ́run máa jọ ọ̀fọ̀ ó ṣe mí o. àdáwò ní kò fọ́ṣẹ́. àdáwò ní kò fọ́ṣẹ́ o. àdáwò ní kò fọ́ṣẹ́. Ọlọ́run máa jọ ọ̀fọ̀ ó ṣe mí. ẹ pariwo Allahu Akbar. ẹ tún pariwo Allahu Akbar. ẹni Allahu Akbar. kó ní kálukú akájò kólẹ̀. a pàdé lọ́la ní ọ̀dọ̀ àwọn kàyéfì ní Ridwanullah insha Allah. mo ti bá prógámù tọ̀dọ̀ mi délẹ̀. bẹ́ẹ̀ a bá jẹ́ àròsàlọ̀ Ọlọ́run gbà Ọlọ́run gbà ẹ kú olójú agbo yìí. kí n máa sọ̀rọ̀ lọ́wọ́ báyìí kí ìràwọ̀ ńláńlá ó wọlé kádẹ̀jú máìkì ilẹ̀ bẹ́ẹ̀ pé mo kúkú ti ṣe ètò tèmi tán kò dá lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́. Alhaji wa Sheikh ẹni ó bá gbà yí pé ṣéwù ni kọ́gbọ́lọ̀ tóbi kí n gbọ́. Allahu Akbar. Al-Khalifa ẹni ó bá gbà yí pé Khalifa ni kọ́gbọ́lọ̀ tóbi kí n gbọ́. Allahu Akbar. Alhaji wa Abdulwasi Ajibola Alabi Pasuma ẹ bá ń gbọ́lọ̀ tóbi. Allahu Akbar. Shehu Fuji ẹ lápẹ́ gbọ́lọ̀ tóbi fún wa. Allahu Akbar. sẹ́ẹ̀rì nǹkan báyìí nígbà tí mo dákun alájì wá fi ìdìde àti ẹ̀yẹ wá fi pọ́n Ọlọ́run lé lára wa báwọn tí máa ṣe nù ni ọba tó ní ìgbà kò ní da ìgbà rú mọ́ yín lọ́wọ́. àwọn ògo kan bẹ́ẹ̀ wọ́n máa ka ọwọ́ fún wọn báyìí ni tí wọ́n bá ka ọwọ́ márùn-ún àkọ́kọ́ tí wọ́n rí gbogbo yẹn wálẹ̀ wọ́n ka márùn-ún ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ka kejì wọ́n fi tẹsẹ̀ méjèèjì wọ́n fi kún wọ́n ti wá ka gbogbo nǹkan tó yẹ kí wọ́n kà fún ajiwa Abdulwasi Ọlọ́run ò jẹ́ wọ́n wálẹ̀ Ọlọ́run ò ní jẹ́ wálẹ̀ láéláé gbogbo abiyamọ tí ń bẹ bí ẹ bá ń bu wọn ní bisimilayi náà àti ẹnì kan bisimilayi rahman rahim
إنا أعطيناك الكوثر فصل لربك وانهر شردوان سبحان ربك ما شاء الله ألاكم يا يوم أبو محمد النبي صلى الله عليه وسلم وانا فاهم جوكو دادا ó máa tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ أفوا حسبي الله Hasbiyallahu.